Bọ́lọ̀ mi dayọ̀ mo bá wà o. Àwọn ẹ wá gọ́ṣẹ́ fún wa nítorí àti ṣẹ́ṣẹ́ àti kọrin ẹnu fẹ́ bò àti ẹnu òbò ẹnu òṣè ní ibo ṣé ọdún fẹ́ sáná sí gbó. irú ọmọ wo wá rèé nítorí fẹ́ bẹ́ẹ̀ náà kìíní bí kí fẹ́ máa wò kú wò. bàbá. ọkọ̀ kọ́ dà níyẹn náà á béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ni bóyá ẹlẹ́dàá rẹ rọ̀ mọ́ bí o bá sì rọ̀ mọ́ ká wà nǹkan mi dá ṣe fún ọ ẹ̀ ń tẹnu mọ́ ẹ fẹ́ gẹ́ṣẹ́ ká gọ́ṣẹ́ fún ọ bá lọ ṣẹ́ dùn géèdì. wà á gbélé nùjọ́ mẹ́ta ìgbà ètò yọ̀ ọ́ dábàá fẹ́ ní gbólóhùn kan. ọmọ dáadáa ni ó. ọ̀rẹ́ ti dayọ̀ bá ti rí ni ọ wí. ó náà ṣe àṣe. ló bá tán ètùtù láàgbé èlò ní ọ̀nà Ọ̀rúnmìlà 50,000 péré kò pọ̀. lọ́lẹ̀ wọ́n wá dẹ̀ sí ìjọba kalẹ̀ lẹ̀. ìdí yẹn kò tutù. owó ifá ò mú wọn. nígbà tí mo wá mú wọn yàwó dédé tó fi kọ́ fún wọn wá lẹ. àwọn ẹ̀fí bẹ́ẹ̀ wúre o. wọ́n mú wọn fá. àwọn ọmọ fẹ́ ṣe yín lànà ní kí ọ̀sẹ̀ fún ọjọ́ sí wọ́n mú wọn fá. bàbá kíni ṣé 50,000 lẹ́gbàtà ìwé gàrí àná. àbí mo jẹ́ dùmọ̀lẹ́ gbọ́ o kọ́ lórí rẹ pé o ara rẹ ò balẹ̀ ọ sì kàbùkù àgbẹ̀ sọ ọmọ tí dùmọ̀lẹ́ fẹ́ gbà ní. ó san owó dísẹ̀ kọ́nà jí pé mo gba 50,000 lọ́wọ́ rẹ ọmọ ní mi la. káàdì ní gbà ní o. díẹ̀ máa rọra o ọmọ lọ lè ṣubú dànù ọwọ́ àti lè jó dànù tẹ bọ́ ọ̀run ẹ mọ̀ tí ó dàbà àwọn ẹ̀ gbélé ọ̀kárì. You fit chop am? Which kind thing be this? Hey baba. You wey just chop chicken and turkey, you carry buns and garri come give me. Useless people. Very useless people. Ayẹlẹ o, ìbọn sí o.